Ah, àṣírí ti tú o, àṣírí ti tú o. Lórí ọ̀rọ̀ Portable tí gbogbo wa ń gbèjà, àṣírí mà ti tú. Àṣé ọ̀rọ̀ ò rí bí Portable ṣe sọ. Àṣé ọ̀rọ̀ ò tiẹ̀ rí bẹ́ẹ̀ rárá. Tó bẹ́ sí ìta gàjà, tó bẹ̀rẹ̀ sí ní embarrass ẹni ẹlẹ́ni, tó bẹ̀rẹ̀ sí ní insult baálé oníbaálé ilé, tó bẹ̀rẹ̀ sí ní insult ẹni tó tóbi lọ́mọ, àbí kí n sọ pé ẹni tó ti ṣòwò ẹ̀dànù. Bíbélì dẹ̀ sọ pé wádìí ohun gbogbo dájú kó o di ìyí tó ń ṣe òtítọ́ mú. Ṣé ẹ rí pé nǹkan ń ṣe Portable yìí lóòótọ́? Tó bá sọ pé nǹkan ń ṣe èèyàn, nǹkan ń ṣe lóòótọ́. Ọ̀rọ̀ King Saheed Òṣùpá tí Portable mú sẹ́nu, tó bẹ̀rẹ̀ sí ní bú, tó bẹ̀rẹ̀ sí ní sọ kò bá kùn gbé ọ̀rọ̀ sí pé kò fẹ́ kóhun níláárí, kò fẹ́ kóhun ṣe kinní kan, ó lọ yọ orin òun, ó lọ gbé orin òun wálẹ̀, kò jẹ́ kó orin òun ṣe kinní kan, just four bars tóun kàn lò nínú orin ẹ̀ ló wá ní kàn lọ ṣe kinní kan. Ó lo 4 bars, ó lo 4 bars. Ǹjẹ́ ẹ̀tọ́ ẹ tiẹ̀ lo orin olórin in the first place? Moreover, ẹni tó wá ń bájà tó wá ń takù tó wá ń sọ̀rọ̀ sí i kò tiẹ̀ wá mọ̀ kankan pa nǹkan tó wá ń ṣẹlẹ̀ rárá tọ̀. Ẹ̀yin olùfẹ́ mi, ọ̀rọ̀ ò lè dùn lẹ́nu mi, ọ̀rọ̀ ò lè dùn lẹ́nu mi torí ọ̀rọ̀ Portable yìí tí n bá ní kò sùn mi, irọ́ ni mo pa. Ọ̀rọ̀ ò lè dùn lẹ́nu mi. Ẹ wá gbọ́rọ̀ lẹ́nu ẹni tó mọ àṣírí ọ̀rọ̀ yẹn, lẹ́nu ẹni tó ṣe òfìtótó ìdí ọ̀rọ̀ yẹn. Ẹ wá gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́. Ẹ wá gbọ́. Nípa ọ̀rọ̀ tí orí fídíò tí mo ṣe kọjá nípa ọ̀rọ̀ Portable àti King Dr. Saheed Òṣùpá, ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò pè mí, mo ní mẹ́sẹ̀jì lọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ṣàlàyé kan sọ wípé wọ́n ẹ̀ka sọ nípa àti ọba orin King Dr. Saheed Òṣùpá ṣe. This is the truth about the matter. Ẹni tẹ́ bá ti gbọ́ ẹ̀mọ́ ọ̀rẹ́ kí á ti sọ ẹ̀mọ́ express bí ẹ ti máa rí mi kí n sọ̀rọ̀ lórí ẹ̀mọ́ ojú ìlú invest fún yín. Ṣáre àbí ìbọmọlá lọ tó jẹ́ Portable. Ó mọ ibi tí wàhálà ẹ̀ ti bẹ̀rẹ̀. Ẹ máa gbọ́ o. Ó mọ ibi tó ti ní problem. Ṣùgbọ́n ó kàn fi ọ̀rẹ́ láti fi jọ̀jì láti fi jáde King Dr. Saheed Òṣùpá ni. Ṣáre pẹ̀lú àwọn ìmẹ̀sílẹ̀ tí mo ṣe tó fi jẹ́ pé confam ṣe rí. Mo ní kí n dárúkọ ìgbà confam mi. Ṣáre Portable nínú orin tó ṣe nínú fídíò kan tí mo ṣe ó sọ fún ẹgbẹ́ pé nínú fídíò tí mo ṣe mo ní kọ́ ní Portable sọ apology tó sọ ní apology tó ṣe pé àbá ẹ má bínú o wọ́n yọ orí òun àbí wọ́n ní wọ́n fẹ́ yọ kò sọ wípé òun gẹ́gẹ́ kò sọ pé wọ́n yọ orí yẹn àbí wọn ò yọ wọ́n lè fi fúlì bá fi yọ pé wọn ò yọ orí Portable ẹ̀jẹ̀ wọ́n fẹ́ yọ orí yẹn wọ́n fẹ́ gbé orí yẹn wálẹ̀ ṣùgbọ́n wọn ò tí ì gbé wálẹ̀ as I'm saying mi ò tí ì máa wá ṣe lórí ẹ̀ but for almost 3-4 days ago láti ọdún sọ̀rọ̀ yẹn orí yẹn ṣì wà níbẹ̀ wò yọ ṣé kò ṣẹlẹ̀ pé nígbà tí Portable deny fún owó àwọn pípò àwọn tí Portable ní program pẹ̀lú wọn àwọn sóni ni àwọn sóni yẹn àwọn ló wà ní kí àwọn yẹn tí ó distributor tó ń dẹ́bi distributor tó distributor orin yẹn àwọn ló wà ní kí ẹ àwọn distributor ṣé orin yẹn nígbà tí King Dr. Saheed Òṣùpá tó gbé orin yẹn fáwọn distributor táwọn ṣe tọ́lọ́ orin yẹn fáwọn sóni wọ́n ti pèsè mọ́ ìgbé ẹni orin tí ó bá ti jọ orin rẹ́kọ̀dù yẹn àbí bíìtì tó bá jọ bíìtì orin yẹn àbí kẹ̀kẹ́ tí wọ́n kọ́ wọ́n change àbí tone orin yẹn ní kò gba permit tó bá ti gba permit kò sí problem wọ́n gbé ìgbà tí Portable fẹ́ gba owó tó jẹ́ mẹ́fọ̀ owó wọ́n sọ fún Portable pé orin yóò ó jọ àwọn orin kan tá a ní orí line lọ gba permission lọ́wọ́ ẹ̀ tó ní orin yẹn. Ṣé ẹ ti ń gbọ́? Not once, not twice, not thrice. That is send the message. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ó tún kù ní wọ́n ró ṣé ẹ wá rí wípé àjẹbí mámọ̀ tí ń kógun jàlú gan ni Portable yìí kò tí ì tán bẹ́ẹ̀ o ẹ̀fẹ̀ ti balẹ̀ ẹja àtúnjọ máa gbádùn ẹ lọ. Nǹkan kan ṣe. Lọ́ọ̀yà Portable ó máa gbà ẹ̀ pé wọ́n ní pé káwọn lọ gba permission. Ṣé gbọ́? Nígbà tí Portable ti sọ láti fi gbowó tí ò gba permission. Àkọ́ni mo ṣe gbọ́ wọ́n lè ṣe lórí ẹ̀ àwọn ìpè wọ́n send
message wọ́n send message sí ọba orin kẹrẹsà ìṣùpẹ̀ pé àríkọ́pẹ̀rẹ̀ ẹnìkan tó kọ́pì orí tó wà orí pé báyìí then nígbà tí ọba orin fún wa ní pé ọmọ mi ni ẹ fi ẹ má ọkùnrin yẹn ọmọ mi ni. iṣẹ́ ti gbọ́. confam kọ́tọ̀ ọba orin return fáwọn yẹn then by after then ọba orin doesn't know nothing again. ó dẹ̀ kọ́ sí ká ó dẹ̀ pariwo. but àwọn pípé wọ́n continue sending message sí Portable but àìbìkítà àti jọlójú ní Portable ní òun ò fi jẹ́ kọ́ lọ gba permission ọwọ́ yẹ kó gbé ọba orin kó ní àrà ṣì báyìí o kò gbé àwọn ènìyàn tó sẹ́ẹ̀sì lọ́ọ̀yà ẹ̀ ẹ̀yìn náà kò lọ láti gba permission message àwọn yẹn wá send to lọ́ọ̀yà ẹ̀ ní last ibi pé tó o bá ti gba permission àwọn àgbẹ̀ òun yẹn wálé ìyẹn ni lọ́ọ̀yà ẹ̀ sọ fún tó kàn pẹ̀ síta tó bẹ̀ sí ní díàgbọ̀ bá wọn. ṣe ti gbọ́. báyìí tó bá wọn lò díẹ̀ mọ́ anything wọ́n ti wọlé tí gbòòrò yẹn wálé wọ́n fi nígbà tí lọ́ọ̀yà wá pé olùyíwọ́ ẹgbẹ́ wọn gbé wálé náà ó send message sí wa ní àwọn àgbòòrò yẹn wálé tó o bá ti gba permission kò yẹ í sìn. àwọn ò ní fún ẹ lówó orin yẹn. ìsìn àkùṣe but wéréwéré tó wà wù yẹn pé kò jẹ́ bá olùjẹ́kọ̀lẹ̀ tó jẹ́ kọ́ ní òfin jẹ́kọ̀lẹ̀ gba permission láti gbòòrò yẹn wálé láti kọ́ fẹ́ gbòòrò yẹn wálé but ọ̀dà ìmọ̀ ti gbòòrò yẹn wálé sọ báyìí o tí mo bá yẹn sọ̀rọ̀ for today now tó jẹ́ Sunday tí mo ṣiṣẹ́ bẹ́ẹ̀ fọ àwọn ìmọ̀ ti gbòòrò yẹn wálé kò yẹ sí wọlé bíi pé ọba ló mẹ́rin ti pa gbẹgbẹ́ wálé olóògùn wálé ó kà jáde báyìí dẹ́ sọ pé nǹkan tó bá wọn ṣe òdà ọba wọn ní no nothing about it. èmi ò tiẹ̀ bá wọn bú èmi ò bá wọn bú ọba orin. wà á kàrọ̀ ọba Portable òun ẹ̀kọ́ wọn jáde. òun ló lórí. Portable máa advice yẹ kó máa nígbà kó máa rí nǹkan kó tó máa sọ̀rọ̀ lórí ẹ̀ ó máa fúnra rẹ̀ pé ó kà jáde kí n lọ sáyé lùsùpá for nothing ẹ̀ka tá a yọ̀ wọn pa ẹ̀. ẹ̀yin náà rí orí ẹ̀rí pé Portable drop video yẹn it's not up to 2 hours ó delete ẹ̀ padà torí drag ọba orin. ǹjẹ́ ẹ̀rí kí Portable kó ṣe fídíò kó delete ẹ̀ rí torí ìgbòho oríṣiríṣi nǹkan táwọn èèyàn bá fà àti bó rí pé nǹkan tó ń ṣe yẹn ìṣòótọ́ ó jẹ́ kó lọ delete ẹ̀ padà ọkọ̀ sì delete ẹ̀ èmi tó gbọ́ ọba orin yẹn sórí ìgbàgbé ẹ̀. that is it. ó bẹ̀rẹ̀ tó sì download fídíò yẹn kọ́. that is it. ẹ ọba orin ti gbogbo fídíò kan lẹ́nu lórí YouTube ọba orin ni pé wọ́n gbàgbé ẹ̀ ọmọ àwọn ní wọ́n filẹ̀ wọ́n lé ọmọ ẹ̀ dá ọmọ àwọn ní. ọba ẹ̀ jẹ́ fásitì tàwọn ẹ fi Portable sílẹ̀ ẹ má bínú ẹ gbàgbé pa títí ẹ. ṣárí ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu ẹni tó mọ àṣírí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu ẹni tó mọ àṣírí ọ̀rọ̀ yẹn àwọn Yorùbá dẹ̀ máa ń pọ̀ òwe kan wọ́n ní ẹyin lóhùn tó bá ti bọ́lẹ̀ kò má ṣe kó mọ̀ that is nǹkan tí Portable ṣe ń sìn ó sọ̀rọ̀ burúkú ó dáàgì èèyàn ó bu kò sí èébú tó bú tán ó gbàdọ̀ síkùn ó ṣe kíní kan ó wá rí i pé nǹkan tó ń gbìyàn lé lórí ọ̀rọ̀ yìí ò máa rí bẹ́ẹ̀ ó wá sáré lọ dìlítì ẹ̀ ṣé tí tó bá gbà lọ ṣó máa ń gbà bọ̀ ìwọ kẹdẹ nìyí tó bá tún ní kó lọ bẹ̀bẹ̀ o tún mọ bọ́ ṣe ń bẹ̀bẹ̀ Ìjẹ̀bú pè ẹ́ pé kó lọ bẹ̀bẹ̀ ìwọ o tún bẹ̀rẹ̀ sí ní bú Ìjẹ̀bú oníjẹ̀bú ò tẹ́wó so ẹni tó bá ń tẹ́wó fún ẹnìkan òun ló lè respect can you imagine though pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe ṣẹlẹ̀ the same thing King Saheed Òṣùpá sì sọ fún pé ọmọ òun ni ẹ filẹ̀ ẹ má drag ẹ̀ but àwọn fans Òṣùpá ò gbà o àwọn fans bí mo sì ṣe ń gbọ́ àwọn information tó sì ń tó mi lọ́wọ́ àwọn fans Òṣùpá wọn ò gbàṣẹ́ wọ́n ní èèyàn kan ò lè bú ẹni táwọn nífẹ̀ẹ́ kó wá lọ score free èmi ò tí ì mọ nǹkan tó sì máa ṣẹlẹ̀ sí Portable gan báyìí but tí n bá tún gbọ́ any information lórí ọ̀rọ̀ yìí máa tún wá mú fún yín mo ṣì ń follow ẹ o because bí àwọn fans Saheed Òṣùpá bọ́n ṣe ń lérí èmi mọ̀ pé something will still happen on Portable but nǹkan tó máa wá ṣẹlẹ̀ òun ni mi ò wá mọ̀ but anything tó bá tún ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ mi ò ní hesitate láti mú wa fún yín ẹni olùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share kó kan Portable lára kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín òṣùbà yín rè ọwọ́ tẹ́ ẹ fi ń tẹ subscribe yẹn ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè ojú tẹ́ wá fi ń wò mí yóò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di lágbára Èdùmàrè èmi ni màá máa wá ẹ̀yin ni màá máa bá mo tún padà bọ̀ ire o.